Africa Content TV. Wọ́n ní olúyọ̀ lẹ́gẹ̀gẹ̀ ọ̀tún mi tọrọ fún wọn. Ọlọ́run dákun mẹ́jẹ̀jẹ̀ oyé tú.
kálùbáríkà yìí máa pọ̀ sí ẹ̀gbọ́ aláìsàn kọ́rẹ́ǹsì lẹ́nu ọ̀nà rẹ́bù kí wọ́n tún fi bèrè fún ẹ̀ ní sísè ògbò ọ̀rọ̀ sí ámìnà dáadáa èyí náà ní ipa náà máa wò ẹjọ́ tí wọ́n rábà náà wà. ìmúnà ti tọrọ tèmi ẹ̀nà rẹ́bù sí wa ẹ̀ ní sísè ògbò ẹ̀ ṣe àlùbáríkà yìí kò ní parẹ́ mọ́ ní lára ẹ̀ máa gbà ní ẹ̀ máa gbà ní ìlú. Bọ̀rọ̀kìlì àdínì gbogbo ọ̀fà. Bọ̀rọ̀kìlì àdínì nù. Gbogbo ọ̀fà yẹ́yẹ́. Àwọn olóyè ọ́fíìsì mi lọ. Bẹ́ẹ̀ bá gbọ́ Báńkọ́lá lè wọ́n gbọ́ ọ̀fà lọ. Lẹ́kìlá. Tẹ́ bá ti bẹ́ kí lẹ́kìlá bọ̀rọ̀kìlì àdínì òfin bọ̀lọ́kì lọ. Báńkọ́lá tí fi bá ọ̀fà. Ọ̀fọ̀fà Báńkọ́lá ní owó. Wọ́n kí ọmọ ọ̀fà náà fà. Ẹlọ́kẹ̀bá tọ́jú sí ọ̀fẹ́lá. Ayélujára gbogbo Nàìjíríà, ọmọ ọ̀fà, àná ọ̀fà. Ẹ̀ẹ́dì gbogbo àgbáyé, ọ̀nàwọ̀ ẹ̀ẹ́dì gbogbo àgbáyé. Tẹ̀sẹ̀ demonstrate ní inú mẹ́tọ̀. Ìmọ̀ràn ayé, èdè báyé kẹfẹ́rẹ́. Bẹ̀sẹ̀ jẹ́ tọ́lá wà lábá o. Kò sí wàhálà láyé àti ìpínlẹ̀ ìfàyè ní wàhálà. Kò sóògùn kí ó lè jẹ́ kí ń jẹ jájọ pẹ̀lú láti wù kájọ pé kájọ kú lè ká láàrin yóò mọ̀. Ìlú wà bẹ̀. Ẹ̀rọ yìí ló lù yẹn. Ìwé ìlú lọ bínú kú. Tẹ́wọ̀ lọ́wọ́ yẹn rẹ̀. Àbọ̀bọ̀ yẹn yìí. Ọkọ̀ tó yẹ yìí. Àdìsá yóò rí bẹ́ẹ̀. Ọdọọdún. Owó ọdún àtẹ́tù mú wà ní ọlọ́ọ̀dún tẹ̀yìn lọ́wọ́. Ààrẹ lè ṣe àmì rẹ̀. Sẹ́ẹ̀tì mi kí ọ̀rẹ́ mi MKH mọ́tò tuntun ló rà fún mi. Bọ́ọ̀sì tí mo gbé lọ wá sí. A sì múra Ramadan. Gbogbo ìwé ti dògbò rẹ̀, ẹ̀tù wá bí pọ̀, ẹ̀tù gbé mi wá. Ẹ̀tọ́rí kí ni tí wọ́n bá ti rí àdáadáa, sáwọn ni wọ́n rí dáadáa o. Ẹ̀kọ́ra ń gbẹ̀yìn kí lẹ́wàá, ẹ̀lọ́ra postal box kan wá. Tí mo fi kọ́ ọmọ, mo fi bọ́ọ̀sì mo fi kọ́ ọmọ. Wọ́n ní torí kí ni tí bẹ́ẹ̀ lọ Kàábà, ẹ̀rọ má sì mú Kàábà ṣe ni. Bí ìyàbá jẹ́ yóò sì rò kí. Èyí tí ìbá ká ọ̀la pé sọ́gbà ló ti máa nígbà sí káàkiri. Bí ìyàbá pọ̀ yóò sì kékeré lójú àgbò. Bí ó dẹ́gbọ́n lọ yóò ṣe tún fún ìdààmúlò. Ẹlọ́gbẹ́ pósítà kan wọ́n jẹ́ tẹ́lẹ̀ ká sáwó. Gbogbo ilé ìjọ ìgbọ̀ra pósítà kan wá. Ó ti lọ, èyí náà kún wọn. Kọ́lẹ́sì náà lè rà á. Àbá tó kọ́ aláàánú wa ní kí ó wà bí kí ló kọ yí lájà Yorùbá. Ó ti lọ́dún yìí. Ní sí òògùn lájà Yorùbá. Ó yẹ jáde wọn lábàá kẹ́kẹ́ bí jọ̀dá mi. Àbẹ̀rẹ̀ náà bá ti yẹ ọ̀pọ̀ ìyá wa sọ lórí wa ní ìṣirò. Òtókèlè ló kọ̀ọ̀kan náà máa fi dé wa lọ́wọ́. Òyìnbó náà máa jẹ́ mọ́dà ní. Olóòtú àwọn ọ̀fẹ́ dáadáa. La ilaha illallah Allahumma salli ala bihaqqi la ilaha illallah. وبحرمة لا إله إلا الله وبجبروت لا إله إلا الله وبرفعة لا إله إلا الله وبشريفة لا إله إلا الله وبشريعة لا إله إلا الله وبشهود لا إله إلا الله وبآلاه والدياء لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Gbogbo ìlú aṣọ ìlú akílẹ̀ náà bá mójútó wọn. Ọlọ́dà kò jẹ́ fún ọdún ṣe. Ọ̀yọ́ wọn lọ́mọdé ó dàrú wọn lórí. Ìjọba wọn lọ́mọdé ó fọ́ká. Lẹ́yìn tí wọ́n rẹ̀ fọ́nà mọ̀kánà níyà.
ẹ̀sìn yá mi dáadáa wọ́n fà náà rú màkàánà àdéhìá lẹ́yìn tí wọ́n àwọn Olúbàdàn tí ó ṣe ìpàṣẹ ní ọmọdé ló tún wọn lórí ọlọ́dún tó kọ́ rọrùn ọlọ́dún rọrùn ọlọ́dún rọrùn ọlọ́dún rọrùn ọ̀bára àti nàbí dúnìyà hasana ọ̀fẹ́ àdúrà tí a ṣe lọ́tà wọ́n kò náà ọ̀dọ́ àbọ̀dá subhana rabbika. Ìjọba ilé ìgbìmọ̀ gàtí ọlásọ̀rọ̀ àti yóò. Babalájà nínú Ọ̀yọ́ State láti sábà dé ẹ̀yìn. Ọjọ́tọ̀ àti ọjọ́tọ̀. Aláàjì wa ìkéde pàtàkì láti ọ̀la ọ̀dọ̀ aláàjì wa orúkọ ní ọ̀lẹ́. Àbá tí ò já kí ni o. Wọ́n ní oúnjẹ wà. Ẹ̀ka bẹ̀rẹ̀ ewé ìṣẹ́fẹ́. Wọ́n ní wọ́n láti ọ̀dọ̀ oúnjẹ wà lẹ̀. Alájọ́ abẹ́ àkíbà wọlé àti kéèkì àti ẹ̀yìn náà àti gbogbo wa àti olóòwò tí wọ́n tẹ̀lé wọn àkìyí. Láti Ismail B.A. táwọn mẹ́rin táwọn nìyẹn. Bí àbá àti ọjà. Láti Ismail B.A. Mọ́mọ́ ti há di akíyí. Alájọ́ àwọn ọmọ ní ọ̀rẹ́ náà kéye. Ọlọ́run bá aṣọ ilé ẹ̀sìn dáadáa. Ọlọ́run bá aṣọ ilé ẹ̀sìn dáadáa. Alájì Bíkí oníbàtà. Alájì Bíkí oníbàtà tí wọ́n jẹ́ tí a máa lọ àwọn oníbàtà. Ní gbogbo Ògùnpá, gbági Ògùnpá látòkèdélé àkí àwọn náà. Ọlọ́run bá aṣọ ilé ẹ̀sìn dáadáa. Gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ bá ọmọ etí ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ yìí fún mi o. Inú ẹjọ́ pàdé. Wọ́n ń dá àjọ òkú. Àjọ àṣọ àbúrò ẹgbẹ́ ìlú ìlú àwọn. Oúnjẹ wà ẹgbẹ́ òkú ẹ̀ máa tẹ̀. Ẹ má tẹ̀lé àwọn ẹgbẹ́ ìlú àkàtì. Ẹ má tẹ̀lé ìlú àwọn ẹgbẹ́ òkú ẹ̀ náà. A ń gbọ́dọ̀ lọ pé program ọ̀sẹ̀ kan wà. Ó fi ẹbí sílẹ̀ ní. Ọlọ́run ìjàkà ní kaṣú àti ìjọba lágbàtà ń bọ̀. A ń gbọ́dọ̀ lọ. Lágbàtà ń bọ̀ ní ọ̀sẹ̀ ìjọba. Yẹ́lẹ̀ rẹ̀ lọ wọ ìṣẹ́ Ìmọ̀mù tí ò jáde ló ṣe ìmọ̀mù tó jáde. Ìmọ̀mù tí ò jáde. Àwọn tí ò jáde láti Fresh FM. Ẹni pé ìmọ̀mù tí ò jáde. Àwọn Fresh FM. Ee baba. Gbogbo baba ṣe wọ́n náà wọ́n. Jẹ́ńkó lọ́wọ́ bàbá náà yóò mú. Jẹ́ńkó àwọn àbá lọ́wọ́ bàbá náà yóò mú. Bàbá náà yóò mú. Bàbá náà yóò mú. Wọ́n ní kẹ́rẹ́ fún àwọn àbá àbẹ̀. Àyè ẹ̀mí ti àwọn ọmọ yóò mú. Ẹ bá mú owó tó mú. Aláàjì náà fẹ́ra. Wẹ́ẹ́ ní lọlẹ̀ ló gbọ́ lọ. Bóyá ṣẹ̀fẹ̀ tẹ̀gún mi àbí kí n kà káàṣì ẹ̀ wọ́n gbé ó dà. Káàṣì ni àwọn olóko fi àwọn ọmọdé ẹ̀. Káàṣì ló sẹ́ àwọn ọ̀nàrẹ́bù ẹ̀ ní lọlẹ̀ láíláí kò ní bàjẹ́. Àwọn ọ̀nàrẹ́bù ti tẹ̀ka aláàjì náà fẹ́ra. Kò ní bàjẹ́. Ẹ̀sìn lọ́nà jáde. Nílàdí àwọn ọmọ ìṣọ́ àlọ́. Ní bá ti rí pẹ̀lú àwọn ọmọ tí méjì lẹ́wọ̀n lọ́dún. International meeting. Àjẹjẹ rọ̀. Àwọn náà
Kò sí wàhálà. Àbá àti òjà tó ní ṣé kò tí ì dá. Adúgbò yóò lọ ètò ọ̀sẹ̀ kan tí a plan tọ́lọ́run bá wa ṣe àmọ̀dúnmọ́ náà lọ́wọ́. Ọlọ́run àbẹ̀wò yàrá ọdún gbogbo lé lókùn láti mọ ọ̀rọ̀ náà dáhùn ọ̀rọ̀ náà wọlé náà àti ọ̀sẹ̀. Lórúkọ àlẹ́hàjì làwọn ọ̀pọ̀ kọ́lá àti gbogbo ẹ̀yẹ tí ọlọ́run náà ní sábàbí láti jẹ́ kí èsì lórúkọ lárinrin. Àníjẹ́ ìbàjẹ́ ọ̀ wọ́n ṣàlá ọ̀la áhàlá ọ̀la kọ̀ọ̀tà ní láìláì ilẹ̀ láti máa yẹ kí ilẹ̀ kan sí. Hello. Alhamdulillah.